ṣé ẹ ti bọ́ láì. ṣùgbọ́n ẹ dọ́kun kò déédéé rí bí n ti ń rí yìí mo ti wí níjẹ̀rìndínlógún pé Yorùbá lẹ fà á báṣẹ bá wà lẹ́nu èèyàn tí ń bá lò lòkulò ìgbàkúgbà lọ́wọ́ gbà á. ẹ̀rí pé ọmọ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbà tó bẹ̀rẹ̀ ànáǹsì ẹ̀ ó ní dáwùlà márùn ní bẹ́ẹ̀ Nàìjíríà ó ní dáwùlà kan ní ti Fúlàní láti Sokoto dáwùlà kan ní ti gbogbo Haúsá pátá dáwùlà kan ní ti Tápà dáwùlà kan ní ti Bọ̀rọ̀nù dáwùlà kan ní tó Odùduwà. Nàìjíríà gan fún ẹ orúkọ ẹ ní kìnìún kí ni mo wí kìnìún èyí tó ṣe pé Odùduwà gan ló jókòó lé lórí tí òjò gbé rí kí ni mo wí Odùduwà òun ni àkọ́kọ́ Imamul Akbar lórí ilẹ̀ òun ni ìmáàmù àgbà àkọ́kọ́ lẹ́yìn Ànábì Ibrahim aleyhi salatu wa salam ní Ilé Ifẹ̀ Ifẹ̀ tí bẹ̀ ń kọ́ Ifẹ̀ tọ̀hún òun ni Imamul Akbar àbúrò rẹ̀ tí wọ́n wá láti ìlú lọ́wọ́ ń gbà tó ń wá jọba síbí ọ̀nà ń pè ní òòṣà oko òun là á fà tàùsírì ìgbà náà tí ọ̀wọ́ sọ̀kan rí láyé tó yẹ lọ́jú wáìtì lọ. ṣùgbọ́n ń gbà ó délẹ̀ ẹ̀ka ẹ̀rọ ẹ̀jíire tí ọba ń tọ́ yẹ kọ́ bá náà bá darapọ̀ mọ́ ń tọ́ bá dábàá di kèfèrí. ọ̀nà ń pè lóòṣà oko àlùfáà lòun. ǹjẹ́ gbọ́ Yorùbá mi dáadáa? ìgbà tí iṣẹ́ òṣùwọ̀n wa ń bọ̀ láti Túmbùtù ní yunifásitì tó ti gboyè. àwọn adé fún tẹ̀tọ́rọ̀ wọ́n wá ti hàn án pé kó máa bọ̀ wá sí Nàìjíríà láti wá jókòó. ọwọ́ ara mi mọ́jú pé ibi òun lọ yí dáwọ́là márùn ní bẹ́ẹ̀ báwo ni mẹ́rin tó kù ó ṣe kó sábẹ́ dáwọ́là ọ̀hún. wọ́n jí ọmọ pé dáwọ́là mẹ́ta péré ni ó lè jẹ gàba lé lórí kò ní lè jẹ gàba lórí méjì tó kù. yóò jẹ gàba lórí Fúlàní tí wọ́n jọ mọ̀ ẹ̀yà ẹ̀ yóò jẹ gàba lórí Haúsá. ìjọba yìí yóò rí díẹ̀ bù lára Tápà yóò rí díẹ̀ bù lára Bọ̀rọ̀nù kò síjọ́ kan tí yóò rí nǹkan kan ṣe lórí Yorùbá. ẹ gbọ́dọ̀ rẹ ọlá tó bọ́ sọ.